àṣèyí ṣàmọ́dún àṣèyí ṣàmọ́dún ọdọọdún làárọ̀ mo òbí láǹtẹ̀ àṣèyí ṣàmọ́dún o lógun ló sámú o tí Babátúndé Omíkunlé ni mò ń pè yẹn bá mi olóríire mọ́ bínú pé mo bá ọ láyé mo pè ọ lórúkọ orúkọ la pé ládéládé bá mi orúkọ la pé joyè láàfin ọba mo pé bówó ẹ mọ́ kó jíire bó wà rẹ̀ sá kó jíire bólówó orí ìyá mi lásùbá ti jíire bùṣebùṣe bàbá dáadáa tí sọjọ́ òbí lò ní òkú ọdún àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe ìgbà rẹ̀ títí wá dún yìí ò nìkan rárá ó ti ṣe 70 ó ṣe 80 ó ṣe 90 nínú dẹ̀ra pẹ̀ lára pípé òun ní dàgbà àyà bàbá adéọlá mọ̀ ń gbádùn ara rẹ̀ lọ bàbá káyọ̀dé oríire òní burú ìwọ òní búrìbúrì kó o bá wọn jojú ẹ̀sìn ọmọ aráyé òní fẹ́ gbà fún olóúnjẹjẹ oníyàwó èrè bàbá tèmítọ́pẹ́ òní sunkún lórí ọmọ bàbá adámiláre aṣọ yìí rẹ òní fàyà lógun ló sàmù ìlóró ti ìlú gbàjọ onínúure oníwàre àdùnbárin mọ́tòsí elédùnmarè àjòyè ọ̀kalẹ̀ bó o ṣe ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí a náà máa bá lánú pàdé ohun rere òní wọn Chief Omíkunlé o eré ọ̀hún wá di ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ ìgbàjọ ìlóró ọmọ alágogo ìdẹ mẹ́mú ọmọ ìwéré lékeke ọmọ òkè lérè iyán ni wọ́n ń jẹ nílé àwọn bàbá rẹ̀ àkàrà lẹ́fí sọdún ìlóró káàrí ọmọ igbó gbígbàgbín ọmọ igbó àwọn táwọn yan ọ̀dẹ̀dẹ̀ àwọn ògbólójó méjì òkèké ilé làṣọ àwọn bàbá yín lóde ìgbàjọ bẹ́ẹ̀ ni ọ̀gọ̀dọ̀ tiẹ̀mí aṣọ ìjẹsà èyíkéyìí tó o bá sí lọ́jà ni ra òwálé kí irú ojú yeye kúrú mo ní yeye ọkọ ìyá mi lásún mo pé nílé ìyá tó bí ọlọ́mọ mẹbí ìbàdàn ni ọ́ ìwọ lọ máa jẹ ìgbìnjẹ ẹ̀karahun ọmọ àrólú owó ìbàdàn olílọ́ọ̀lẹ́ ọmọ àgbẹ̀ ìgbìnjẹ ẹ̀karahun ọmọ agbọ́sásá ogun tí ò ní sànìyìn ọmọ agbọ́yàyà ọmọ ìyá ogun òkó bàdàn rí olórí ológun la òun ìyá tó bí ọlọ́mọ ń ṣe ìbàdàn ẹ̀mẹ̀sì ọ̀rọ̀ ẹ̀gọ̀ yanbí lólú nìyí ọmọ àlérí ikú pogun ìbàdàn olú òjò ìlú àjàyí ìlú bíkúnlé àgbàlá bíkúnlé eyín ti tó kòkó owó sáré àgbàlá bíkúnlé eyín joko babalá babẹ́lò mi ń lọ lógun ló sámù àwa tá a bọ́ sọdún èyí ńlá ṣe tẹ̀mí tówó tọmọta ikú tí ń ṣe balẹ̀ ẹ̀rọ happy birthday to you o wọ́n wá ń bèrè pé ta ni pẹ́sà látẹ̀ẹ̀kan mọ̀ ń pè mí àrí ìkẹjà ta ni èmi lọ́mọ olówó dúró mo sunkún gbadé òun lọ́kọ̀ gbadé o bẹ́ẹ̀ de fẹ́ ẹ bèrè tán.